ẹ má disappoint ara yín o. Ẹ má disappoint ara yín. Ẹ má disappoint ara yín. Ẹ̀mẹ́ta ni mo sọ. Ìdí tí mo sọ pé kẹ́ yí ká kinní yẹn lẹ́ẹ̀méje. Òun ni wípé ibi tí ẹ yí ká yẹn. It's a covenant place. Ìmùlẹ̀lẹ́ṣe pẹ̀lú ààfin yìí àti ìmùlẹ̀lẹ́ṣe pẹ̀lú ẹ̀yìn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ là. Kábíyèsí. Ibi tàbátẹ̀ ti ṣe ìmùlẹ̀ nípa wípé mo ṣe fíìlì kan o. Ibi tá a bá ti ṣe ìmùlẹ̀ ẹgbẹ́ lẹ́wọ̀ tí èèyàn bá wọ ẹgbẹ́ bí wọ́n ṣe ń ṣe lẹ́gbẹ́ lẹ́ni láti ṣe o. Ìdí tí mo fi sọ yí pé kẹ lọlé ẹ̀ẹ̀méje nìyẹn because 7 is a sign of confusion. Nítorí ọjọ́ méje ni Ọlọ́run ọba dá ayé. Òun mo sọ pé kẹ lọlé ẹ̀ẹ̀méje for you to complete the covenant. Ẹ má fi ẹsẹ̀ kọ níwájú mi o. Òótọ́ ni mo sọ ní ojú gbogbo àwọn èèyàn lénìí. Ẹ má fi ẹsẹ̀ kọ nítorí mi ò ní hesitate láti ẹsẹ̀ tẹ́ bá fi kọ yẹn mi ò ní hesitate láti gé. Òótọ́ ni mo sọ lénìí. Nǹkan tí a bá sọ ní ààfin yìí òun yẹn láti ṣe. Mo dẹ̀ ti bá yín sọ̀rọ̀ títí. Wípé ẹgbẹ́ lẹ fẹ́ wọ̀ ẹni tí ó bá wọ nínú gbogbo ìlú ẹgbẹ́ ni wọ́n wọ̀. Èmi gan Ṣọ̀ún ẹgbẹ́ ni mo wọ̀. Òótọ́ ni mo sọ lẹ́nu ẹ̀. Àlùfáà ni mo ṣe fún 31 years. Ìyàrá Ṣọ̀ún ìyàrá Ògúnlọ́lá rèé mo ń wọ bẹ̀. Mo dẹ̀ mọ nǹkan tí à ń ṣe ká tó wọ bẹ̀. Àwọn tí wọ́n ń ṣe ìbílẹ̀ mo ń jókòó mo ń bá wọn ṣe ọdún ìbílẹ̀. Àlùfáà ni mo ṣe o for 31 years but mo mọ nǹkan tí mo fi orí ara mi bọ̀. Ẹni tó bá fẹ́ wọ ẹgbẹ́ yìí ó láti mọ nǹkan tí òun torí ara ẹ̀ bọ̀. It is not how I feel, it is thus says Ṣọ̀ún. Bẹ́ẹ̀ ni o, òun ni mo dẹ̀ sọ lẹ́nu yẹn, mi ò ní sọ jù yẹn lọ mọ́. Ọlọ́run ọba ní alágbára, gbàgbára lọ́wọ́ alágbára, alágbára tó fẹ́ fagbára ẹ̀, tó fẹ́ fagbára ẹ̀ lé wa lára. Ẹgbọ́n náà ní ọmọ ìfọ́n alágbára ẹ̀ lèmi ò ní. Dèédé tọ́lọ́mọ ọkàn ṣe níjọ́ tí wọ́n bá dúró dídé pẹ̀lú ọmọ tó dúró tán. Ẹni tó rọ̀ fóun lágbára yẹn lọ́wọ́ àwọn àgbà agbára yẹn lọ́wọ́ ẹ̀. Bí àgbò fẹ́ lómi ìlú agbára bá a lò pọ̀ máa lò. Bá ọba wa lò tán, ìwọ máa lò lọ́gbà tó mọ̀ mọ́tò àti ìgbà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run á ṣe bẹ́ẹ̀. Ìfàdùnlá ìwọ ọ̀gbọ́n ọlọ́run tán yàgbádùn ọlọ́run ó mójútó wọ náà. Abúlé àbúrò àbáṣe ni mo ti gbọ́ yẹn, èwo ló tún kàn. Ó ní ìfàdùnlá tẹ̀jìlìhù tùjá tó mójútó náà lẹ́ẹ̀kan sí. Gbogbo ni ọlá ń lé ọmọ ọlọ́run wájú. Ọmọ ọlọ́run tó bá ti dé nìkan. Gbogbo ìgbà tí wọ́n bá ń pèsè tó yẹ ń pàjẹ́ fún ọ láyé. Tí wọ́n bá ti dé nìkan ti dẹ́ ṣe ọ̀pọ̀lọpẹ̀ èdè wọn dà. Wọn ò ní gbá mọ́ ara wọn yé mọ́. Ewé ò ní pé, ewé òsùnkún jọ bá pé. Wọ́n sàkò ní jẹ́ níjọ́ wọ́n bá rí sà. Wọ́n sàkò ní mú níjọ́ wọ́n bá rí ta. Wọ́n lè wò ní pa níjọ́ wọ́n bá rí lé. Tẹ̀jẹ́ ní kùtùjà ọmọ ọba ọba àlejò ọlọ́wọ́jú. Ẹ wọ bàbá àgbà Balógun bí wọ́n ti dìtẹ̀ tó tí wọ́n pèsè tó pé òní débẹ̀. Ọlọ́run wọ́n bá làwọn ọjà tí wọ́n ọba. Wọ́n bá ṣẹ́ni wọ́n ti kọ́lọ̀ wò. Bí wọ́n sì mọ ọpọlọ wájú nìyẹn lórí àlámọ̀rí tiẹ̀ náà ní dèdè ìgbà tí wọn náà bá ti mójútó wọ ọtọlọ́run tó ń sọ. Ìrásà àlùkà fásàlẹ̀lá. Ànábì tó sọ bá ń lẹ́nu àbá ó ní tó bá fẹ́ bèrè oore má bèrè lọ́wọ́ èèyàn torí mo ò ní fún ọ. Ọwọ́ ọlọ́run ni kó o ti béèrè ọlọ́run tí máa fún yàn. Ọlọ́run ni ó wà lọ mú ẹni tí ó fún ọ wá pé máa bá ń fún. Tẹmọ̀kọ́lọ́wọ́ ò ní wá láti láti sábà wá fún yàn. Ẹ má béèrè lọ́wọ́ èèyàn bí ọlọ́run pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi. Ọlọ́run wà wò pé ta ló ní lọ́wọ́. Yàgbẹ́ lágbájá ni ó yá
ṣèyí mákindé oní lọ́wọ́ ń bá ọ̀tọ̀ bábá ń fún nítorí ìfọwọ́ ọlọ́ ní bàbá wa sàkábà tó kún sí béèrè ọlọ́run mẹ́ni tí ó fún wa ní òun wa ọlọ́run mú wa ó mẹ́ni tí ó fún wa ìdèdè tí àdábìsọ́ mi nìyẹn ìdásà àìgbà tó o bá fẹ́ béèrè nǹkan fas'alillah béèrè lọ́wọ́ ọlọ́ wa idha ista'anta tó o bá ń wá ràn lọ́wọ́ fasta'in billah ọwọ́ ọlọ́run ní kó tún ti wà.